sẹ́rí ọ̀rọ̀ òfò wípé bàbá ànábì wọná tán máa ń sọ yẹn wọ́n máa ń gbà máàkì dànù èmi wá rẹ́dí àti dúró ti ọ̀rọ̀ yìí ní ẹni wíwẹ̀ wípé bàbá ànábì ò ní wọná ìyá ànábì ò sì ní wọná a sì jọ máa ná pẹ̀lú ọ̀rọ̀ mímọ́ ni àmọ́ mo ní béèrè kan péré tí mo fẹ́ béèrè ẹni tí ó bá wá mọ̀ pé òun fẹ́ counter mi lórí ọ̀rọ̀ yìí nínú àwọn sàràfíà ó gbọ́dọ̀ kọ́kọ́ dá ìbéèrè ẹyọ kan yẹn ná tí ó bá ti lè dá ìbéèrè ẹyọ kan ìní kò sí ní tó lè sọ tí máa dá sí. Ànábì inú náà lọ́wọ́ bàbá Ànábì inú náà lọ́wọ́ bàbá Ànábì bẹ́ẹ̀ bá ìsáàkù tí ń sọ́fà lọ́wọ́ bàbá tó bí Ànábì ó wà nípa ìsáàkù tí ń sekínì tí ń sọ́fà lọ́wọ́ Abu Tọ́líbù tó ṣàánú Ànábì tọ́jú pé òun ní máa ń ṣòfófó àwọn kèfèrí fún Ànábì tí máa ń fún jẹ tí ń fún mu ń bẹ nípa ìsáàkù inú náà lọ́wọ́ Abu Jahli ẹgbẹ́ bàbá Ànábì ń bẹ nípa ìsáàkù òun náà mẹ́mẹ́ ń bẹ nínú ìnira ni. Gbére ni bàbá Ànábì ó ṣe nínú náà ọ̀rí ìgbà wọn ìrí àwọn sójú ó tutù gbóná bá ṣe jàbàtà èyí bàbá Ànábì lọ fi ṣe bá èmi wá nílé bàbá Ànábì náà ló sọ nǹkan rẹ̀ fúnra rẹ̀. ìlàlà ìní parọ́ pósìtì ọmọnú bí mi bàbá Ànábì ò wọná ọ̀rọ̀ òfò ta ní mọ̀mọ́ sọmọ nìyẹn ẹni òfò lẹ́nu tó bá sọ pé bàbá Ànábì ò wọná àwọn tó bá jókòó ìjókòó tó jókòó sí tẹ́tí sọ pé bàbá Ànábì ò wọná ìjókòó òfò ni jẹ́ kí sọ kẹ́ fún yín gbé ìwọ tó bá ní lọ́kàn pé bàbá Ànábì ò wọná wo káà ẹ jẹ́ kí n change ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ mímọ́ ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ based on nǹkan tí mò ń feel afa kọ̀mọ́rù sọ pé bàbá Ànábì ò wọná ẹ jẹ́ ká wá switch ẹ sọ̀rọ̀ mímọ́ ṣe rí amọ̀ tó bí ọ̀rọ̀ yìí bọ́ a ní lọ sí díẹ̀ nǹkan tí mo kà fẹ́ jẹ́ ká ẹ mọ̀ ni wípé ṣe ríru afa kọ̀mọ́rù tó ní bàbá Ànábì ó wà nù náà bàbá Ànábì afa kọ̀mọ́rù ṣe ríru máa yẹn àti gbogbo àwọn aládánwò èèyàn tí wọ́n sọ pé àwọn àna máa wọ ná àwọn tọ́lọ́run ní kẹ́gbẹ̀yìn ayé wọn ẹ̀yìn sọ̀kẹ́ fún yín gbogbo wọn ṣé làbíbù sọ fún wọn pé káwọn wá sọ ibi tí bàbá wọn wà kò sí èyí tó lè sọ pé bàbá òun wà nínú ná nínú gbogbo wọn ẹ̀dẹ̀ mọ́jà sọ pé bàbá Ànábì ò wọ̀ ná ọlọ́run ní kẹ́yìn gbogbo yín sórí gbogbo òwò tí wọ́n sọ fún wọn pé wá sọ ibi tí bàbá ẹ̀ wà tó lè sọ pé bàbá ẹ̀ wà nù ná tó wá máa sọ pé bàbá Ànábì máa wọ̀ ná ọlọ́run ní kí ọ kí ni Ànábì ṣe fún yín náà àti ẹ̀yin sọ pé kábà bẹ̀bẹ̀ ok ẹ jẹ́ kí n wá sọ̀rọ̀ kan àwọn èèyàn mọ̀ wọ́n pé kí ló ti mo wà di successful sí ẹni yìí báyìí pé ó yẹ kí n lè try láti compose kìíní báwo lọ́rọ̀ yóò ṣe ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín ẹ jẹ́ kí oníkálukú gbé sí làkàì ẹ imagine pé Kọ̀mọ́rù Yunus kọ́ ló sọ̀rọ̀ yẹn àyàfà Kọ̀mọ́rù yẹn ẹ imagine pé nǹkan ló sọ̀rọ̀ yẹn inú àfà yẹn ti ń bí ló fà tí mo fi ń pè lóko ẹ imagine pé àfà Kọ̀mọ́rù kọ́ náà sọ̀rọ̀ yẹn ẹ imagine pé ms bàbá yẹn wá ní Muhammadu yín bàbá rẹ̀ ẹni náà ni Abdullahi bàbá rẹ̀ àtọ́jú alájọ Abdullahi lórúkọ bàbá Ànábì àbí ayé àwọn sáà fi ti bàjẹ́ Abdullahi bàbá rẹ̀ yan yóò wọná Abdullahi bàbá rẹ̀ inú náà ló wà ìyá rẹ̀ inú náà ló wà ẹ jẹ́ ká gbé kó olùpá Afa Kọ̀mọ́rù kọ́ ló sọ ẹ jẹ́ ká sọ pé ms bàbá ló sọ ẹ wá sọ fún mi pé ẹ fẹ́ bàjá ni ẹ sọ pé ẹ fẹ́ bàjá ẹ̀yin kan yín náà pẹ̀lú òfò ara yín náà lẹ́jà ìsọpá Ànábì jẹ gbèsè kú ẹ imagine pé ẹ̀yin kọ́ lẹ sọ pé àwọn mú kiri ló àwọn nǹkan táwọn Sàlàfíà mọ́ sọ tá a fi mọ́ sọ fún yín pé kẹ́ ẹ sún fún àwọn guys yìí lélẹ́yìí wọ́n kì í ṣe yẹn dáadáa Ọlọ́run ẹ sọ fún wọn pé bò bàbá wọn wà wọn ní sọ pé bàbá wọn máa wọ náà ẹnìkan péré tí mo respect ní gbogbo sára ẹ rí pé mi dá sọ̀rọ̀ jàbàtà ẹ lè rí fáàmì sí post jàbàtà kí n sọ̀rọ̀ jàbàtà yẹn ń lò fò tí gbogbo èèyàn ń ṣe tí wọ́n sọ pé ó ṣe jàbàtà àti ó ṣòfò like jàbàtà kìí ṣe jàbàtà bàbá jàbàtà gangan mo sọ jàbàtà tó máa ń pín náà mo sọ kò sí jàbàtà ya wèrè gan kọ́nà kó bá wa fi àfa jàbàtà mọ̀ náà o èmi mo respect àfa yẹn mi ní parọ́ mo respect àfa jàbàtà pé jàbàtà yìí o pé eléyìí o nìkan ní Sàlàfíà tí ó fi nǹkan míì kún bàbá rẹ̀ iná jùà ìyá rẹ̀ iná jùà ọba ìlú wọn inú iná jùà gbogbo family rẹ̀ inú like ìyẹn kò fi kẹ́kẹ́ parọ́ bọ́ àwọn yòókù wọn lè sọ bí tí bàbá wọn wà ẹ wá ń pín ní bàbá Ànábì ẹ ní ríkẹ́ Ọlọ́run wọ́n ti mọ̀ pé onísúfì ní ó kàńtà àwọn tó pé onísúfì ìfẹ́ Ànábì tó wà lọ́dọ̀ wọn à ní gbà wọn ní sọ fún wa Ànábì ò tiẹ̀ lè sọ pé bàbá òun máa wọ ná a mọ̀ wípé ọ̀rọ̀ yẹn kì í sọ̀rọ̀ Ànábì gaskiya ibi tọ́rọ̀ yẹn wà nìyẹn okay fine ẹ wá wo ọ̀rọ̀ yìí o mo wá fẹ́ sọ̀rọ̀ lórí wípé
bàbá ànábì ò wọ̀nà bàbá ànábì ò ní wọ̀nà tó o bá wá fẹ́ counter mi lórí ẹ̀ jọba mi dáhùn ìbéèrè ẹyọ kan péré Jàbátá náà ti sọ pé bàbá ànábì ò wọ̀nà ó sì sọ pé àwọn oníṣúfì ò sunkún bẹ́ẹ̀ ni bá a máa ń sunkún sí a lè gbà Ọlọ́run bàbá ànábì ò sórí jẹ́ kí n sọ nǹkan fún ẹ bàbá àti ẹ máa pinna fún wọn fi bàbá ànábì ṣé mi fẹ́ sọ̀rọ̀ òdì Musa ń try láti maintain steeze yìí náà kò sí wàhálà ẹ jẹ́ kí wọ́n á béèrè tí mo fẹ́ béèrè ẹni tó bá ti fẹ́ counter ọ̀rọ̀ yẹn tó bá ti fẹ́ prove pé bàbá ànábì ò wọ̀nà tó fẹ́ prove òfò ló fẹ́ prove yẹn kò tí kò fẹ́ jáde ó fẹ́ prove pé bàbá ànábì ò wọ̀nà òfò ló fẹ́ prove yẹn fẹ́ prove pé bó ni o ṣe fẹ́ ìwà àti àwọn generation rẹ tó ń bọ̀ ní òfò sí fẹ́ mọ̀ ìdìran fún yín báyìí fẹ́ prove pé bàbá ànábì ò wọ̀nà. Orúkọ mẹ́ta kan wà nínú àwọn orúkọ tí àwọn àrífì mo fẹ́ wọnú lé Súfì sọ̀rọ̀ káwọn èèyàn lè gbádùn ọ̀rọ̀ yẹn díẹ̀ nínú àwọn orúkọ tó kẹ́ àwọn àrífì wọ́n mọ̀ pé ní zaatu Ọlọ́run aṣọ àná Muhammad bẹ́ẹ̀ ànábì ní jẹ́ bẹ́ẹ̀. Àkọ́kọ́ orúkọ yẹn òun ni Abdullahi yaani Abdullahi wàlá abdu akan wàlá anamu abiduhu ṣé ní gbogbo àwọn ọ̀rọ̀ tó wà ní Kùránì pé ibadu rahman alladhina yamshuna ala al-ardi ọ̀nà yẹn gbogbo àwọn ibadu rahman yẹn wọ́n ń jẹ́ ibadu yẹn lábẹ́ ìmọ̀jẹ́ abdu àná Muhammad. Ànábì wa ni ó ń jẹ́ Abdullahi fi haqqihi ṣe ti understand bẹ́ẹ̀ yẹn òun ló ń jẹ́ Abdullahi. Àwa bàbá ànábì wa ń jẹ́ Abdullahi ẹ̀mpásírì kan ló wà nídìí ẹ̀ lọ́dọ̀ àwọn àrífì lọ́dọ̀ àwọn tí wọ́n dá Ọlọ́run mọ̀ dáadáa bọ̀ ibẹ̀ kọ́ ni mò ń lọ ìyẹn ọ̀rọ̀ ọ̀tọ̀ ni ẹni tó yí òtún pọ̀ ìyún náà abánikọ́ ní sáláfíà jáde yóò kàn mọ̀ sọ ọ́nà dandan lórí ilé náà nìbọ̀ ibẹ̀ kọ́ ni mò ń lọ ibẹ̀ kọ́ ni béèrè mi wà. Ìkejì nínú orúkọ tánàbí ń jẹ́ fi hakihi wọ́n fi zatihi ṣe understand òun ni Ahmadu torí wípé orúkọ yẹn ni Ọlọ́run pè é kalẹ̀ wípé ẹnìkan ń bọ̀ o Ahmadu ni ó máa jẹ́ tọ́ so ní Arshu Ahmadu yẹn ó dẹ̀ ní meaning ẹ ti understand bẹ́ẹ̀ yẹn ó ní meaning so Ahmadu àti Abdullahi mo ti sọ ṣe wá rí àwọn orúkọ yẹn lọ́dọ̀ àwọn àrífì ó nítumọ̀ ó dẹ̀ ìrìn ọ̀rọ̀ tó jìnà ni mi wá sọ̀rọ̀ lórí ẹ̀ kì í ṣe tí mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ nìyẹn. Ìkẹta wá ní Muhammadu ṣe understand láwọn orúkọ yẹn wọ́n sọ pé Zatul Ghaib wípé àbí wọ́n máa ń sọ wípé àwọn Rijalul Ghaib mọ̀ kankan àwọn Rijalul Ghaib àwọn tó jẹ́ wípé Ọlọ́run máa ń fi ìrfáànù ìgbọ́ Ọlọ́run bá yé mọ̀ wọ́n ti mọ understand nǹkan tí mò ń sọ yìí jọ àwọn alákatakí tí tó kàn lọ gbà kídà wèrè tí ò ní jọ gbọ́lọ́ yé tó kàn lọ gbà wá lọ. Muhammadu yẹn wá lélẹ́yìí wọ́n lè pe Abdullahi ká mọ́ understand pé Zaatu yẹn náà pé wọ́n lè pe Ahmadu ká mọ́ understand pé bọ́tọ́ bá pe Muhammadu a máa mọ̀ pé Zaatu yẹn ni wọ́n ń pè Muhammad yẹn lórúkọ tí ó jẹ́ pé ó tóbi gan ó dẹ̀ ní agbára gan. Tọ́ ní tí mo wá fẹ́ béèrè lórí ẹ̀ lélẹ̀ ìbéèrè mi gangan tó wà kọ́kọ́ dá mi lóhùn tó bá fẹ́ prove wípé bàbá ànábì ó wọ̀ náà tó ọ̀rọ̀ òfò yẹn tó fẹ́ prove ẹ̀wọ̀ ọmọ òfò ni ó prove ọ̀rọ̀ òfò ni pé bàbá ànábì ó wọ̀ náà o wọ́n ọmọ òfò tó wá fẹ́ prove ọ̀rọ̀ yẹn lẹ́yìn ọmọ ìran kíran tẹ̀ra lọ́nà tẹ́sọ̀ pé bàbá ànábì ó wọ̀ náà tẹ́sọ̀ pé kí a sọ tí bàbá yín wà tẹ́ẹ̀ nílé sọ pé bàbá yín máa wọ̀ náà tó pé bàbá ànábì lè máa ń pín iná fún ní ọ̀rọ̀ tó jẹ́ wípé ẹ̀yìn má ti gbé ẹnìkan ló sọ nínú àwọn pásọ̀ kó kàn jáde sọ̀rọ̀ láì tó ní Prophet Muhammad ẹni tí bàbá ẹ̀ tó jẹ́ pé ó wà nínú hellfire sẹ́yìn pé gbogbo àwọn fẹ́ jáde sí pàmò bàjá ìjà wèrè ó lẹ́fẹ̀ẹ́ bàjá òun kọ́ làwọn kọ̀mọ́rù ń sọ lọ́fẹ̀ẹ́ yẹn. Question tí mo fẹ́ béèrè ó ní pé Muhammadu yẹn wá lélẹ̀ orúkọ yẹn àti Zaatu ni orúkọ yẹn dẹ̀ lágbára gan káàtì ẹ̀ wá sọ wípé ẹ̀ mọ́ torí pé èèyàn kì í ṣe àrífì ní tí mo fẹ́ béèrè ni wípé ẹ jọ ànábì ò tí ì dénjọ́ tí wọ́n sọ orúkọ yẹn mùsùlùmí wo ló sọ Muhammadu yẹn ta ni mùsùlùmí tó sọ orúkọ yẹn Muhammadu ta ni mùsùlùmí tó sọ orúkọ yẹn tó sọ Muhammadu yẹn I need yẹn mo need mùsùlùmí tó sọ Muhammadu yẹn so tó bá ti wá sọ mùsùlùmí tó sọ orúkọ Muhammadu yẹn fún wa òye mi ti bàbá tó bá wọnú ọ̀rọ̀ yẹn wọn bí ọ̀dà wa tàṣálàhà but wọ́ sọ ń pa rẹ̀ fún wa Muhammadu borúkọ yẹn sì jáde látẹnu mùsùlùmí kan sọ mùsùlùmí tó sọ orúkọ yẹn fún wa tó sọ ànábì lórúkọ yẹn tó sọ ní Muhammadu yẹn tó bá ti wá sọ tán tọ̀
kò wá sí wá proof pé bàbá rẹ tó wà nù náà àti bàbá rẹ tí èsì bàbá ànábì kò sì wá mọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ wá ń sunkún ìgbére wípé ẹ mọ̀ tọ́lọ́wọ́ obìnrin náà lẹ ti fail ní díẹ̀ yẹn ẹ sọ pé bàbá ànábì ó wọ̀ náà eku tẹ́ ń sún bíbí mọ́ kéré ẹ sùn ìyálà yẹ kúnjọ́ bí ndé alikiyama ẹ̀yin pín náà bàbá ànábì ń rò pé ẹ mọ̀ wọ́n gbé àtọ̀ ainuzat ń gbé gbanú ibì kan ń gbé gbanú Abdullahi ẹ̀yin wá sọ pé Abdullahi yẹn máa wọ náà àtọ̀ ainuzat àtọ̀ ànábì wọ́n gbé gbanú èèyàn kan ẹ wá sọ pé èèyàn yẹn ipe ó wà bá dìsáwò kò sí wàhálà báwo lè ẹmú wà comfortable láti sọ̀rọ̀ yẹn ẹ̀dẹ̀ lọ gbà kí dàyàn wọ́n dẹ̀ gbèdé lọ ṣé torí pé wọ́n èyí tí ànẹ́bì náà ni ó kéèsì kankan ìkórìíra ànẹ́bì náà ni àti ìbáṣepọ̀ ànẹ́bì lọ wá láti ilẹ̀ lábáwá wà láìpẹ́ láti ní tí ò bá ti wọ́n èyí tí ànẹ́bì gan wọ́n èyí tí ànẹ́bì gan àwọn oníṣẹ̀ṣe bíbí nǹkan kan wọ́n ṣeré ni wọ́n èyí tí ànẹ́bì tó àwọn wàbíyà àwọn wàbíyà tó ń tẹ̀lé akídà Muhammadu bọ́lá wọ́n èyí tí ànẹ́bì débi pé wọ́n kórìíra ànẹ́bì gan àìmọye nǹkan àìmọye àwọn ọ̀rọ̀ mi ẹ wo ọlọ́mọdé sínú ẹni tí ó mọ̀ bá wọn sọ pé bàbá ànẹ́bì máa wọ́n náà káì ọjọ́ ẹkún yóò tí tó ẹ̀sùn